Ohun tó ń wò yìí, òun ni Yorùbá ń pè ní eérú, arches. Ìwúlò eérú ìpọ̀, jẹ́ kí n fún ẹ nìkan bẹ̀ lónìí. Gbọ́, back to sender arọ́bí, ó ṣe kókó, ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn. Ìdí ẹ̀ ni wípé gbogbo èèyàn ò lè fẹ́ràn ẹ. Àwọn kan wà tó tiẹ̀ ń ṣe dáadáa fún, ibi náà máa rò sí ẹ. Eérú yìí mo fẹ́ ṣàlàyé bó ṣe lè lò pẹ̀lú Psalm láti lè fi ṣiṣẹ́ back to sender arọ́bí. O lè ṣe fọ́mọ ẹ. Ẹni tó wà labroad wọ́n lè bá a ṣe bí níwọ̀n ìgbà tán bá ti rí àwòrán ẹ̀. Mo gbàdúrà fún ẹ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, apá ọ̀tá ò ní ká ẹ. Gbọ́, eérú yìí ni kó wá. Tó bá ti wá, wàá wá gẹ̀ẹ́tì omi odò tó ń ṣàn. Omi odò tó ń ṣàn ni wàá gẹ̀ẹ́tì. Ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ Tuesday la máa ń ṣiṣẹ́ yìí. Tó o bá fẹ́ rí rìsọ́ọ̀tì ẹ̀, ó yẹ kó o lè wẹ̀ lẹ́ẹ̀kan lóṣù, kò gbọ́dọ̀ pọ̀ jù. Torí tó bá ti pọ̀ jù, àánú ò ní wọlé. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kan lóṣù ó ti dà. Apostle prophet Oyètọ́lá Ọmọládéwúrà ló ń sọ̀rọ̀ yìí. Náà tó o bá ti gẹ̀ẹ́tì omi odò tó ń ṣàn sínú bọ́kẹ̀tì kan, ìwọ bu eérú yìí, ìwọ bù sí i lórí. Tó o bá ti bù sí i lórí, wà ní ìhòòhò ọmọlúwàbí, kó ka Psalm 27. Má ṣe mistake, Psalm 27 ni wàá lò. Ẹ̀ẹ̀méje ni wàá kà sínú omi yẹn. Tó o bá ti kà á lẹ́ẹ̀méje tán, wá aṣọ kan tó ò ní wọ̀ mọ́. Tó bá ti mú aṣọ yẹn, wà wá ṣù bí òṣùkà, wà wá dó sórí aṣọ yẹn. Omi yìí má lo ọṣẹ pẹ̀lú ẹ̀. Má fi nǹkan kan kún eérú yìí nìkan pẹ̀lú omi, òun ni kó lò. Tó bá ti ka Psalm yẹn sí, wà wá dó sórí òṣùkà yẹn, wà wá lọ wẹ omi yìí, wà á lọ wẹ̀ sí i. Gbọ́, Yorùbá sọ wípé ẹni da eérú lèrú wọ́tọ̀. Gbogbo ẹni tó robi sí mi, gbogbo ẹni tó robi sí ẹ, ibi yẹn máa bá wọn lórúkọ Jésù. Ìjọ́ tí iná àtomi bá fojú pàdé ara wọn, iná máa ń tẹríba fún omi ni. Mo gbàdúrà fún ẹ, ìwọ ló máa borí àwọn ọ̀tá rẹ. Bó o ṣe máa ṣiṣẹ́ nìyẹn. Iṣẹ́ tí eérú yìí tó ń ṣe ó tó 3 sí 4, ṣùgbọ́n màá mú wá ní kọ̀ọ̀kan. Arọ́bí lè tí mo fún ẹ yìí. Kọ nọ́mbà mi sílẹ̀. Bóyá o fẹ́ kí n gbàdúrà fún ẹ, o fẹ́ kí n ṣọ́nà fún ẹ, o fẹ́ kí n fún ẹ ní mẹ́sẹ̀gì, o fẹ́ ṣe nǹkan kan, o fẹ́ fẹ̀mí Ọlọ́run darí ẹ̀. 0810 63 11 252 0810 63 11 252. Apostle prophet Oyètọ́lá Ọmọládéwúrà, òun náà ni WhatsApp nọ́mbà mi. Pè mí kí n gbàdúrà fún ẹ. Pè mí kí n gbàdúrà fún ẹ. Kí lọ̀nà àbáyọ? Kí ni wàá ṣe bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ? Ipa ayé kò ní ká ẹ. Lọ́lọ́ bí mo ṣe ní kò lò. Màá tún mú iṣẹ́ yìí wá. Ohun tí iṣẹ́ yìí tún ṣe, ó ń ṣiṣẹ́ ajágùn. Tó bá fẹ́ ba nǹkan jẹ́, wọ́n dá nǹkan sí ṣọ́ọ̀bù ẹni o. Ẹni tó ti ń ṣàìsàn ọjọ́ tó ti pẹ́,